ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV, ìkànnì tó ṣe bẹ́ẹ̀ tó yà lára tó ìkànnì tó débẹ̀débẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ nínú iṣẹ́ wa pé aláǹfààní àti mọ́ lọ káàkiri kalọ̀ mọ́ mọ́ wa fún ní aláǹfààní àti mọ́ jàǹsì àti mọ́ gbẹ̀yìn débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire yálà lábala òṣèlú, abala ìròyìn amúlùdùn tàbí abala eré ìdárayá. Kí ni ohun tí a jọ mọ́ gbéyẹ̀wò gan lórí ọ̀rọ̀ tòní, kí ni ohun tí a mọ́ jàǹsì tí a ó sì jọ mọ́ yànnàná, òun náà ni èsì ọ̀rọ̀ látẹnu gbajúgbajà olórin fújì ní Ati Wasiu Ayinde. Èsì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí gba ojókòó ayélujára Facebook kan nígbà kan tẹ́lẹ̀ rí pé bàbá ògbọ́ ìbò lẹ́yìn tí wọ́n ṣe àfihàn àwọn ọmọ wọn nínú fọ́nrán yìí tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan nínú wọn lọ́ọ̀yà ni wọ́n sì tẹ̀síwájú wọn ní àwọn ògbé ìbò ṣùgbọ́n àwọn lówó láti fi tọ́ àwọn ọmọ wọn ní ilé ìwé lẹ́yìn tí wọ́n ṣe yàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yànjú. Wọ́n tún fi léde nínú fọ́nrán ọ̀hún pé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká kó làkó lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀kọ́ kọlà wọn ní Yorùbá ni wa, wọn ní ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ gàpà torí pé a fẹ́ sọ ìbò, wọn ní ọmọ Yorùbá àtàtà ni wa. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ẹ̀gbìn lẹ́yìn tí wọ́n sì tọ́ àwọn ọmọ ní ilé ìwé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kàwé gboyè. Tí ọba bá gbé bákan náà lórí ọ̀rọ̀ kùndùsì ó ṣe kùndùsì ti Alhaji Sele Laarin MC Oluomo, àwọn ọmọ tí wọ́n náà ti jáde wá báyìí ò láti wá kí bàbá wọn kú ọjọ́ ìbí 50 ọdún 50th birthday pẹ̀lú àwọn ìbò ńláńlá lẹ́yìn tó túmọ̀ sí pé dáadáa tí wọ́n náà lè jà ṣùgbọ́n òun lọ́mọ tó gbójú lóòótọ́ àwọn náà gbé ìbò dáadáa ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ tí wọ́n fi owó ara wọn tí wọ́n fi tọ́ ní ilé ìwé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn tí wọ́n yànjú. Ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ká sì jọ wò fọ́nrán ọ̀hún. ẹ̀rọ bí dàgbà mi bí ò bá lè jà mo lọ́mọ tó ń gbójú, ọmọ mi tó jókòó tì mí lọ́ọ̀yà mi, owó mi mo fi kọ́ níwèé, owó mi mo fi wọn lọ, ó lè kàwé gboyè rẹpẹtẹ. She is a qualified lawyer. Ọmọ mi ló jókòó tì í, ọmọ mi ló jókòó gbogbo wọn ni graduate. Mo lọ́wọ́ mi lọ́mọ yóòwé, àìmọye bàbá tó ń ta táyà, àìmọye bàbá tó ń ṣe fọgànáísà, àìmọye ìyá tó ń sun iṣu pàlẹ́pẹ́ títí àgbàgbàdo. Wọ́n lè rán ọmọ lọ́lẹ́wé, àwọn ọmọ wọn kàwé, wọ́n gboyè gidi. Ẹ jẹ́ ká mú pàlàpàlà kúrò nílẹ̀ Yorùbá láwa o, nílẹ̀ Yorùbá láwa. Kò pọ́sibù ká bẹ́ẹ̀ ká máa fara nira wa tó abẹ́ sọ̀rọ̀ kó lè bá mọ̀ pé agbóyìnbó èmi ò ní ìjẹ́ ní school start débi tí máa ní university degree, but I can speak and I can speak very eloquently, I can speak very well, and I can make expression anywhere, any part of the world. But that still also does not make it condition that bind me to say yes. My name is Nofi, and I just want to say a big happy birthday to the love of my life, my one and only. I am proud to be your daughter. I will always be proud to be your daughter. I will let everybody know that. I just want to say Almighty Allah has been guiding and protecting you, and He will forever guide and protect you forever. Being 50 on this year, may Almighty Allah make you see many more years in peace, happiness, and good health and good faith. Ọ̀tá yín bá rò pé ó máa ṣẹlẹ̀ sí yín, òun ló máa ṣẹlẹ̀ sí wọn, àbúrú kankan ò ní ṣe yín, ẹ máa dàgbà, máa darúgbó, máa jẹun ọmọ yín títí gbogbo ìdùnnú àti ìfẹ́ tẹ́ máa fi ń wọ àwọn èèyàn Ọlọ́run máa dá padà sínú ayé yín ní abundance kankan ò ní ṣe yín. I love you so much. Happy 58th birthday, Daddy. You're the best father I can ever ask for, and I would never want to be another daughter. I love you. Happy birthday, Daddy. I wish you long life and prosperity. As you turn 50 today, I pray Almighty Allah grants you all your heart desires, everything you pray for, everything you dream for. I pray Almighty Allah continue to provide for you. I'm so thankful for you and so grateful for you. Thank you for everything you've always done for me. I'm so proud of all your accomplishments and everything that you've done. I love you so much, and I pray that you will live to eat the fruit of your labors. Happy 50th birthday, Daddy. I love you. Ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lè ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Alhaji
Alhaji Wasiu Ayinde lẹ́yìn tí wọ́n ṣe kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé àwọn kàwé lóòótọ́ ṣùgbọ́n àwọn ní àwọn ọmọ tí àwọn fi wọ ara wọn tọ́ ní ilé ìwé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn tí wọ́n yànjú tí wọ́n ṣe àfihàn àwọn ọmọ wọn. Bákan náà wọ́n tẹ̀síwájú wọn jẹ́ kó di mímọ̀ pé àìmọye bàbá tó ń ṣe fọkànáísà, àìmọye bàbá tó ń ṣe iṣẹ́ ẹ̀gbìnlẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rán ọmọ wọn ní ilé ìwé tí wọ́n sì jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n kàwé gboyè tí wọ́n kàwé tí wọ́n yàn tí wọ́n yànjú. Wọ́n ní ẹ jẹ́ ká kú nídìí pálapàla, wọn ní ọmọ Yorùbá ni wá òkú dìgbà tí a bá tó sọ ìbò kan tó mọ̀ pé bóyá àgbọ́ tàbí àògbọ́ ṣe àrídájú ọ̀rọ̀ náà ní ti fọ́nrán àwọn ọmọ MC Oluomo látàrí bí wọ́n ti ṣe ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ọtí tí wọ́n ní bàbá sọ pé kùndùsì ó ṣe kùndùsì. Ṣé àwọn ọmọ wọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bọ́ síta yòó láti wá kí bàbá wọn kú ọjọ́ ìbí 50 ọdún pẹ̀lú ọ̀pẹ̀rẹ̀ ìbò lẹ́nlẹ́ tó túmọ̀ sí pé bàbá ò gbé ìbò lóòótọ́ ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ tí wọ́n rán ní ilé ìwé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yàn tí wọ́n yànjú. Tó ìyàtọ̀ bá kò sí yẹn mọ́ gbàgbé láti bá wa fi sọ sábàlá àríwí sí ìyẹn comment section torí ànímọ̀ rí jù báyìí lọ. Ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́. A ó tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà. Ẹ ṣé fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Àdágbére báyìí fún yín pé ó dàbọ̀.